Aláròyé máa wí o. Àwa la dínà ipò mínísítà mọ́ El-Rufai lọ́dọ̀ ààrẹ ẹgbẹ́ ọ̀dọ́ Kaduna. Ẹgbẹ́ ọ̀dọ́ àwọn èèyàn apá gúúsù ìpínlẹ̀ Kaduna, the Youth Wing of the Southern Kaduna People's Union, SOCAPU, ti ní iṣẹ́ ọwọ́ àwọn ní ìwé ẹ̀sùn tó dènà gómìnà ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ Nasir El-Rufai láti dípò mínísítà mú lábẹ́ ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lábẹ́ adarí àpapọ̀ wọn, Akọ̀gùn Solomon Simeon, ni wọ́n ti sọ ìwé ẹ̀sùn eléyìí tí wọ́n kọ tako El-Rufai ni wọ́n wí pé kò jẹ́ káwọn aṣòfin gbà wọlé gẹ́gẹ́ bí mínísítà nígbà tí Tinubu fi orúkọ rẹ̀ ránṣẹ́. Wọ́n ní nínú ìwé ẹ̀sùn táwọn kọ ránṣẹ́ sílé ìgbìmọ̀ aṣòfin l'Àbújá táwọn sì tún fi ránṣẹ́ sáwọn ilé-iṣẹ́ ìjọba mìíràn tọ́rọ̀ kàn làwọn ti ṣàlàyé ìdí tí El-Rufai kò ṣe yẹ lẹ́ni tó ń dipò ìjọba mú. Wọ́n ní àwọn ẹ̀sùn ìwà ìbàjẹ́ bíi títẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀, àìní ìbọ̀wọ̀ fún àṣẹ ilé-ẹjọ́, lílo òfin ilé-iṣẹ́ ìjọba nílòkulò àti àṣẹ tó fi gba agbára láti ṣiṣẹ́ bó ṣe yẹ lọ́wọ́ àwọn oníròyìn lásìkò tó wà nípò gómìnà làwọn kà sí i lọ́rùn. Àwọn ẹgbẹ́ yìí ní gbogbo ẹ̀rí táwọn kó jọ yìí ni kò jẹ́ káwọn aṣòfin buwọ́lu orúkọ rẹ̀ àti pé níbẹ̀ gan-an ni ìbínú àti ìkanra El-Rufai ti bẹ̀rẹ̀ pàápàá sáwọn èèyàn apá gúúsù Kaduna. Bákan náà ni wọ́n sọ wípé ohun tí El-Rufai ń retí ni wípé kí ààrẹ Tinubu yọ gbogbo àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì káàkiri orílẹ̀-èdè yìí sílẹ̀ nínú ìjọba rẹ̀ gẹ́gẹ́ bóun ṣe ṣe tó ń tako àwọn ọmọlẹ́yìn Kristi ìpínlẹ̀ Kaduna lásìkò tó wà nípò. Wọ́n ní àǹfààní tí kò ṣeé kà ní àwọn èèyàn agbègbè gúúsù Kaduna ti ń jẹ lọ́wọ́ ìjọba tó wà nípò báyìí, bí àwọn iṣẹ́ àkànṣe ńláńlá títí kan ilé ìwé gíga fásitì tí wọ́n ti ń kọ́ nípa ìmọ̀ sáyẹ́ǹsì, University of Applied Sciences àti ilé ìwòsàn ńlá àtijọba àpapọ̀ Federal Medical Center tí wọ́n pèsè fún wọn. Wọ́n ní gbogbo ìlọsíwájú tó bá agbègbè àwọn yìí ló ṣokùnfà ìdí tí El-Rufai ṣe gba orí tẹlifíṣàn kan lọ nílẹ̀ yìí níbi tí wọ́n ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún un tó sì ń sọ̀rọ̀ tako àwọn èèyàn àwọn ọ̀dọ́ ẹgbẹ́ SOCAPU yìí wá bẹnu àtẹ́lu àwọn ọ̀rọ̀ burúkú tó ń jáde lẹ́nu El-Rufai nígbà tó ń ṣàpèjúwe àwọn èèyàn gúúsù ìpínlẹ̀ Kaduna bí òní wàhálà, pé wọ́n fẹ́ máa jẹ níbi tí wọn kò ṣiṣẹ́ sí àti pé àwọn ni wọ́n kún iléeṣẹ́ ìjọba. Wọ́n ní ọ̀rọ̀ tó lè díjà sílẹ̀ tó sì lè fa ìpínyà ló ń tẹnu ọkùnrin náà jáde. Àwọn ẹgbẹ́ yìí wá rọ̀ ọ́ láti kó ọ̀rọ̀ náà jẹ ní kíákíá kó sì tọrọ àforíjì nítorí àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì, àwọn haúsá àtàwọn tí wọn kì í ṣe haúsá ni wọ́n jọ ní Kaduna.